mo ṣe gbé ìlú dání bí mo ṣe ṣe yìí tẹ́ bá wo nínú volume 19 àwa kì í ṣe olódì wọn a máa rí wípé Alhaji Ayinla Omowura wọ́n gbé ìlú dání báyìí nínú àwòrán yẹn kí ni ìdí tí wọ́n fi gbé ìlú dání nínú àwòrán volume 19 àkọ́bí ara sí lákọ̀ọ́kọ́ kí n tó sọ ìdí tí Alhaji Ayinla Omowura fi gbé ìlú dání nínú volume 19 ẹ jẹ́ kí n kọ́kọ́ clear àárín fún púpọ̀ nínú wa tí a mọ̀ bàbá mi àti sísítà mi kan wọ́n pè mí jọ kan wọ́n ní pé fẹsẹ̀ múlẹ̀ kí ló ń jẹ́ eku ajá máa nà eku ajá kẹ̀ pé èmi ò gbọ́ eku ajá rí lágbà tèmi ti dé ilé ayé wọ́n ní Ayinla Omowura sọ pé eku ajá wọ́n ní pé bolo ti sọ bẹ́ẹ̀ wọ́n ní bí tó ń sọ pé bí eku ajá ṣe kéré mọ́ tó lóko ọ̀gá ní fèjò olóko oró ńlá lóní wọ́n ní rárá pé eku ajá kọ́ ni Alhaji Ayinla Omowura sọ ní àárín ẹ̀ pé ó fi séréńgé pè ní ẹ mọ̀ bí àwọn olórin tó bá fẹ́ dára bẹ́ẹ̀kú asín Ayinla Omowura sọ bẹ́ẹ̀kú asín ṣe kéré mọ́ tó lóko ọ̀gá ní fèjò olóko oró ńlá lóní nínú oko oró ńlá lóní kò séjò tí yóò fojú dá sí tí ò ní gbàwé àṣàrá ìlú ní kí a mọ̀ ṣá so eku asín Ayinla Omowura pè kì í ṣe eku ajá kò sí nǹkan tó ń jẹ́ eku ajá bẹ́ẹ̀kú asán ṣe ti yàrá sára náà bẹ́ẹ̀kú asín ṣe kéré mọ́ tó lóko ọ̀gá ní fèjò olóko kì í ṣe eku ajá so kí wá ní ìdí tí Alhaji Ayinla Omowura fi gbé ìlú dání nínú volume 19 àárín ẹ̀ lélẹ̀ nígbà tí Ayinla Omowura tó ń kọrin lọ tó dáa nìkan ní mo jílè ní mo jí sówó o mo mọ̀rin àsìkò rìn lẹ́sẹ̀ o àárín ẹ̀ mo fẹ́ clear àwọn kan sọ pé ayé gbè mí mo ṣorí ire àwọn kan sọ pé ayé pè mí mo ṣorí ire no I get it right fáwọn tí a bá get àárín ẹ̀ right àyàn gbè mí mo ṣorí ire ẹ mọ̀ pé àpàlà lélẹ̀ orin tí wọ́n ń kọ sí abẹ́ òun ló ń pè ní àpàlà bí ìlú sákàrà ṣe wà tó jẹ́ pé orin tó ń kọ sábẹ́ ló ń pè ní sákàrà so ṣáàrin ẹ̀ ti yé wa so mo jílè ní mo jí sówó o mo mọ̀rin àsìkò rìn lẹ́sẹ̀ o àyàn gbè mí mo ṣorí ire àyàn gbè mí pé àyàn ìlú yìí o ìlú àpàlà yìí o ó gbé òun ní ẹ fi rí àwòrán yẹn ẹ̀yin náà àwòrán yẹn náà lẹ̀ ń wò lẹ́ fi rí pé Alhaji Ayinla Omowura náà tó wá gbé ìlú dání nínú ibẹ̀ lọ́fun ní àyàn gbè mí mo ṣorí ire ire dé àríbọ́ṣe ìyá náà kọrin ire dé ire wù mí o ire tí mo rí mo fẹ́ kẹ́ mọ̀ kò lórúkọ méjì ire ni ire ń jẹ́ mo wá fẹ́ kọ síwájú díẹ̀ sí torí àwọn kan sọ pé àwọn understand ibì kan pé ibi tó sọ pé ẹ̀tọ́ ni kábọ́mọ wa lò gbà títí dalẹ́ o àrọ́mọdọ́ ọmọ àwa kájọ mí a ṣe ẹni pẹ́ láyé ní òjọ̀rọ̀ o ẹni pẹ́ láyé ló máa jọrọ̀ ọmọ tó bí débi tó da ẹni pẹ́ láyé ní òjọ̀rọ̀ o ọmọ tó bí débi tó da orí má folì ẹ̀mí jà wá o láìpẹ́ ọjọ́ tọ́lọ̀ ń dá báyé yìí kájọ mí ayé nìṣó ìgbà òní lómi èmi mọ̀ ìbí ayé yín sí ni kájọ yìí gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe ń sọ lórí studio wa kékeré tá à ń ṣe lọ́wọ́ ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ká lè máa gbé àwọn bàbá wa wá kọ́ lè máa bá wa túmọ̀ àwọn kọ̀ọ̀kan wa so àṣà wa ò ní bàjẹ́ o ibẹ̀ náà lè ń wò yìí àkànnàbà rè nọ́mbà mi náà rí fẹ́ni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹni tí tó bá fẹ́ fi ràn wá lọ́wọ́ tẹ̀mọ̀ pa lè nídìí náà ń bẹ yàtọ̀ sí owó ẹ free láti fún wa ẹ ṣé gidi gan.